dá téèyàn bá náwọn agbẹnusọ ní kéèyàn gbẹnusọ fún ẹ lọ and irú example yẹn kò ṣe ohun téèyàn lè doubt because ẹni tó ń ṣàlàyé tó ń confess bọ́rọ̀ ṣe rí wọ́n jọ wà nínú ìrìn àjò yẹn ni. So the day I even saw that video, immediately when God showed up for me, I think it was in 2001, ẹni yẹn gangan ló burú jù nínú àwọn tí wọ́n sọ oríṣiríṣi ń gbà yẹn. Kò sí nǹkan tí mi ò gbọ́ tán. Mo wá ṣe rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó máa wo Facebook tó máa ń gbọ́ nǹkan táyà lómi máa ń sọ ló ń fa ogun sáyé ọmọ ẹ̀ torí ohun tó wádìí ó ti dájọ́. Ìjọ́ tí mo wá rí tí obìnrin yẹn wá ń sọ gbogbo ọ̀rọ̀ bọ́n ṣe plan kínní yẹn mo kàn ń ṣàdúrà fún ọmọ yẹn torí mo sọ fọ́lọ́run mo béèrè lọ́kàn ṣe máa wò mí ràn mí mo ní ìdí òtítọ́ ẹni tó ń gbógun tèmi náà ò ṣẹ̀ mí oore ló ṣe tó bá jẹ́ pé ẹni yẹn mọ oore ńláńlá tó tún ti di ogun yẹn dìde á rí reason tí mi ò fi gbógun tì wọn mi ò dẹ̀ ní gbógun tì wọn láyé mi ṣùgbọ́n ohun tí mo máa ń sọ ní pé Ọlọ́run gbogbo ẹni tó dìde ogun sí mi láì nídìí bá mi fà wọ́n lé àwọn tó máa dìde ogun sí wọn lọ́wọ́ tó ń bá ti lè nìyẹn jíṣẹ́ tí bá gbọ́ fídíò wọ́n yẹ sọ wọ́n ṣe plan ẹ̀ wọ́n yẹ set èèyàn sílé mi wọ́n ṣe sọ pé àwọn rán àwọn kankan lọ sun church wa ṣé mo ká ní mi ò dá ládùúgbò àbí kọ́ máa fẹ́ràn mi máa kọ́ rí pé iná ṣẹ́yàn ń bì kan wọ́n á ní àìṣe ọwọ́ ẹ̀ ló jẹ́ ẹ̀ àwọn ọmọ yẹn wá padà lọ sọ fún wọn náà àwọn fídíò tó bẹ̀rẹ̀ yẹn ṣàlàyé pé security ibẹ̀ yẹn tight àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló ń jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí àwọn kan tá a rí mú kéèsì wọn wà ń kọ́ tì báyìí ó mọ̀ náà mo pe tó yin pé ẹ lọ wo fún mi làwálẹ̀ mi ò rí sójú rí ó dẹ̀ sọ pé wọnú ọ́fíìsì mi èmi sọ pé kó mú 10 million wá ìwọ sọ pé o fẹ́ ta lé ẹ̀ torí kò sówó lọ́wọ́ ẹ̀ ok ìwọ tó fẹ́ ta lé tí ò sówó lọ́wọ́ ẹ̀ ìmbo ló ti fẹ́ rí 10 million mo wá sọ pé ó ní mi wá sọ pé ẹni tó máa bẹ ta lé yẹn máa kọ́kọ́ bẹ láṣepọ̀ kó tó bẹ ta lé yẹn ṣẹ́mọ̀ káwọn èèyàn á lè jókòó sí di Facebook wọn ò ní lè analyze ọ̀rọ̀ yẹn pé ṣó jọra wọn torí ẹ̀gbà táwa rí wọn gbé tán fi alágbọ̀n gbé wọn tán lọ court wọn kàn tún fáwọn lọ́lọ́run lọ́wọ́ ni èyí tó sankot èyí tán declare tán fún ní mention àbúrò Ọlọ́run ti gbèjà mi but question tí mo ní lọ́wọ́ tó fún mi làwọn yẹn pé àríra rí mi ò rí báyìí rí onígbà tó dé o páàkì mọ́tò sí títì ṣé yọ lè páàkì mọ́tò sí títì ká tó kanóbí sí àti bẹ̀rẹ̀ sáfì tá bá bẹ̀rẹ̀ sáfì títì máa kún délẹ̀ ní o so ibẹ̀ ni mo wá ń wò pé káwọn èèyàn máa gbàdúrà o irọ́ tó máa jò òótọ́ kọ́lọ́ má jẹ́ kán pamọ́ yan o bọ̀ tóbìnrin ò bá jáde kó jẹ́wọ́ pé ṣe bó sọ pé o torí o fẹ́ fẹ́ nìyí ni ṣe bó sọ pé ìwọ ló ní kí n parọ́ pé gbowó lọ́wọ́ ẹ̀ jẹ́rí bí mo ṣe ń gbọ́ gbogbo bí obìnrin yẹn ṣe ń sọ̀rọ̀ yẹn ẹni yẹn gangan dẹ̀ ni ẹni tó jẹ́ gbòógì jù nínú àwọn ọ̀rọ̀ yẹn gbà yẹn wọ́n lẹ ewé mọ́mọ́ mi lójú wọ́n lẹ ewé mọ́dádì mi lójú wọ́n ní mo máa kú ní 2020 kò sí nǹkan tó sọ tán wọ́n ní pósí láàrin mọ́nú ọ́tà wọ́n á dé lẹ́bù kan mọ́ tí mo ṣe ní àlàáfíà tí ogun yẹn ò fi borí tí mi ò tiẹ̀ mọ̀ bóyá sọ̀rọ̀ mi ò ń jẹ́ kẹ́ni kankan sẹ́ni fídíò kankan sí mi. What they wanted for me was to be depressed but tó bá wà depressed lórí kan parọ́ ọmọ yẹn á jẹ́ pé ó ṣe ni torí olódodo máa láyà bí kìnìún ṣùgbọ́n bá rí bí obìnrin yẹn ṣe wá analyse gbogbo ẹlẹ́yọ kọ̀ọ̀kan ẹni tó gbéṣẹ́ fún wọn tó jẹ́ ẹni Ọlọ́run yìí ẹni Ọlọ́run ni tí ò bá ẹni yẹn kò lè dá ẹni yẹn lóhùn padà so àwọn èèyàn tó wá jẹ́ kí n rí fídíò yẹn gbogbo bóbìnrin yẹn ṣe ṣàlàyé wọ́n ṣe ń plan ẹ̀ mo dẹ̀ sọ pé mi ò lè support ẹ mo á rí páwọn ọ̀rọ̀ ni gan tó pa ó ní kí bẹ́ẹ̀ form receipt ṣẹ̀dẹ̀ mọ iye tó dẹ̀ ti gbọ́ ní gbogbo àtọ́ kọ́kọ́ ń sọ tán ti gbà wọ́n gbọ́ kọ́lọ́run tó wà lọ kó sínú arábìnrin yẹn kó tó wá máa sọ pé mi ò dẹ̀ mọ́ níyẹn rí mi ní nọ́mbẹ̀ mi ò mọ̀ wọ́n rí ṣùgbọ́n ẹ má jẹ́ ká rẹ́ nìkan bó ṣe wá níkà tó bá jẹ́ pé nígbà tí wọ́n gbéṣẹ́ yẹn fún wọn tó bá dàbí ìkà tó dẹ̀ yí padà tó ń sọ̀rọ̀ tó bó ṣe rí àti gbogbo abiyamọ ayé tó dìde tó bẹ̀rẹ̀ sí ní gbé mi níjà láì mọ̀ bí ọ̀rọ̀ tẹ́ sọ ayé pé bá o àìmọye èèyàn ló gbàdúrà fún mi àìmọye èèyàn ló jà fún mi àìmọye èèyàn ní mi ò tiẹ̀ mọ̀ nọ́mbà wọn débi pé mo máa pè wọ́n láti dúpẹ́
mo kàn ṣáà kọjú sí iṣẹ́ tọ́lọ́run rán mi kàkà kó wálẹ̀ ó tún wá ń dà sí i. ṣùgbọ́n tí mo rí fídíò yẹn ti pẹ́ lọ́wọ́ mi ò bí abíwá ẹsẹ̀kẹsẹ̀ látà ìjì mi yẹn lẹ́ni yẹn jáde ló bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ọ̀rọ̀ yẹn bọ́n ṣe plan ẹ̀ bọ́n ṣe ṣe. so gbogbo àwọn èèyàn tó ti wá ń wo tẹ́lẹ̀ tó ti bílí pa àwọn rí pósí mọ́lẹ̀ ní pósí 30 mélòó ni size ọ̀tà tá a máa fi rí pósí 30. wọ́n ní Genesis yẹn mo máa ń bá ya mi láṣepọ̀ every Tuesday òun ni máa fi ń ríran ni mo fi ń ṣiṣẹ́ ìyanu gbogbo nǹkan tó lè bàyàn lọ́kàn jẹ́. ṣùgbọ́n ogun tí ò bá pa ni tó bá ṣe ni ní fìlà ká máa dúpẹ́ pọ̀ mo ò lè fi gbogbo ẹ̀ náà bọ ẹnu torí àìmọye nǹkan mi wà tí rọ́bà pọ̀ jù tó dákẹ́ jù àyà sọ́dọ̀ tán. bọ̀ bíbélì ní ká máa gbàdúrà fún àwọn ọ̀tá wa èmi kàn máa ń sọ fọ́lọ́run gbogbo béèyàn bá ṣe fẹ́ kó rí fún mi láyé ni kó rí fún ọ tọmọtọmọ. gbogbo ẹni tínú ẹ̀ dùn sínú ìjì mi àti ìpọ́njú mi àtọmọtọ bí àti ìtàn tí ì bí àtẹni tó mọ̀ wọ́n àtẹni tí ò mọ̀ wọ́n àtẹni tó fojú kàn wọ́n àtẹni tí ò fojú kàn wọ́n kó ló wá san fún wọn ní ìlọ́po gbogbo ọ̀tọ́ bá ṣe fún mi ní igba ọ̀nà